mo kí gbogbo wa a kú àfọmọnìyàn ṣe mo kí Dr. Saheed Òṣùpá bàbá mo kí yín púpọ̀ ẹ kú àfọmọnìyàn ṣe lágbára Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní jásẹ́kún inú mi dùn fún ìdáríjì àti ẹ̀mí ìdáríjì tẹ́ ẹ ní fún ọmọ fún Portable ní ọmọ Ọlálọ́mí ẹ foríjì inú wa sì dùn pé ẹ foríjì alámọ̀rí yóò ní dòfo ẹ ní bùrìbùrì kẹ ẹ fẹsẹ̀ kọ àwọn èèyàn pè yín ẹ̀yin náà sì rò ó pé ẹ gbọ́ ìwé mímọ́ tó sọ̀rọ̀ ni ìwé mímọ́ kan ló sọ̀rọ̀ ó ní bàbá dáríjì wá bá a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá ẹ̀yin wá foríjì Portable ọmọ Ọlálọ́mí gbogbo ibi tí bàtà bá ń ta ẹ̀yin náà lẹ́sẹ̀ lágbára Ọlọ́run máa bu tútù sí ààbẹ̀ fún yín ni Dr. Saheed Òṣùpá mo appreciate yín mo fọlọ́run kí yín ẹ kú iṣẹ́ ẹ kú àfọmọnìyàn sí ẹ kú ẹ̀mí ìdáríjì tẹ́ ẹ ní ayé òní ẹ̀yẹ yín o Portable ọmọ Ọlálọ́mí wọ́n bá ní kán lọ pé bí tírí wá bí tírí náà nìyẹn ìkòkò tí ó di ata ni ìdí rẹ̀ agbóná o á lárúkúrú mo kí ẹ dáadáa má rí nǹkan tí Dr. Saheed Òṣùpá ṣe sí ẹ gẹ́gẹ́ bíi pé ó fi ṣèkà má rí bẹ́ẹ̀ o má fojú wo bẹ́ẹ̀ ewé kan ò ní jábọ́ lára agi kọ́ mà ní mú Olódùmarè nù mo fẹ́ sọ nípa ògo méjì ló wà ògo kọ̀rọ̀ ó wà ògo gbangba ó wà ẹlòmíì ní ògo kọ̀rọ̀ tó jẹ́ pé àkọ́kọ́ ẹlòmíì jẹ́ pé ògo kọ̀rọ̀ ló ní ògo kọ̀rọ̀ náà ló ní yóò máa ṣe àṣẹ fáwọn kan kọ̀rọ̀ kó tó lè rí ògo rẹ̀ ló ń ta gbangba ni ẹlòmíì ó lè ya wèrè ọjọ́ kan súlẹ̀ kó tó lè rí ògo rẹ̀ ló ń ta gbangba ẹlòmíì ìnira ní ọ̀bádé ní kọ̀rọ̀ kó tó lè rí ògo rẹ̀ ló níta gbangba bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹlòmíì kẹ̀ ògo ìta gbangba ògo street ni ẹ worú Portable ọmọ Ọlálọ́mí yìí nìsín á rí i pé ògo street ló ní ògo ìta gbangba àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ògo ìta gbangba àmọ́ ọ̀gá ló fẹ́ pé wọ́n ní owó tó ń ṣe kọ̀ǹdọ́tọ̀ yìí táwọn ọ̀gá wọn ò kàwé lóòótọ́ ni wọn ò kàwé ṣùgbọ́n wọ́n rán ọmọdé bí tó yẹ kéèyàn rán ọmọdé inú ayé bẹ́ẹ̀ wọn ò sì kàwé sọ̀rọ̀ pé ògo street ni ògo ìta gbangba wọn ní àwọn tó bá ní ògo ìta gbangba kò sí ohun tá a lè ṣe sí bí wọ́n ṣe máa lò nìyẹn títí tí wọ́n fi lo 100 years lóde ayé bó sì máa lò nìyẹn tẹ́ bá wo Ọlálọ́mí ọmọ Portable yìí á rí i pé ògo street ògo ìta gbangba ni wọ́n ló ṣe wọ́n ràn wọ́n rán ó ṣe kíní kan ó ṣe bí ó ṣe ṣe é nìyẹn títí yóò sì máa jẹ lọ àwọn kan jẹ́ màá sí lónìí wọ̀nyẹn àwọn ògo ìta gbangba nìyẹn. kọ́lọ́hún kó ṣàánú gbogbo wa gbogbo ìjẹ́nìyàn wa lóde ayé ó ti yí Ọlọ́run kọ́lọ́hún gbogbo ẹ̀ náà kó fi rọ̀ wá lọ́rùn Portable ọmọ Ọlálọ́mí ẹ má rẹ̀ jẹ́ abu mọ́ torí pé ológo ọmọ ni Portable ọmọ Ọlálọ́mí ológo ara wọn ni ológo ìta gbangba sì ni kò sí ohun tá a lè ṣe sí yẹn bí ó ṣe máa ṣe nìyẹn ni mo mú wá fún yín pé ẹlòmíì ṣe kọ̀ǹdọ́tọ̀
tí ó kàwé tó já sí pé ó sì ní bastard ó ní ìyálàyà owó lónìí ṣe àgbẹ̀ ògo ta máa ń gbani ẹlòmíì ọmọ ọ̀tá ní ọmọ ọ̀tá ọmọ street ni tó jẹ́ pé ó sì ní ògo tó sì ní owó ògo ta gbangba ni wọ́n yẹn àwọn ògo kọ̀rọ̀ ọ̀tọ̀ ní tó lè di ẹlòmíì mọ́lẹ̀ kó tó lè máa rógbò ẹ̀ ló ta oríṣiríṣi ni ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé ibi tó ní kálukú bá bára ẹ̀ ibẹ̀ ni kó dúró sí ẹ má jẹ́ abu ẹnikẹ́ni mo wá rọ Portable ọmọ Ọlálọ́mí mo rọ̀ ẹ́ mo bẹ̀ ọ́ ni torí pé bẹ́ẹ̀ yóò ṣe bóyá tó jù bẹ́ẹ̀ lọ ìbá ṣe àmọ́ tí mo sọ yẹ ní tí mo fẹ́ kó ṣe ni pé má rí Dr. Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀ rí Dr. Saheed Òṣùpá gẹ́gẹ́ bí bàbá tó bí ọlọ́mọ rí gẹ́gẹ́ bí pé Ọlọ́run ó lò ó fún ẹ torí mo mọ̀ pé bó ṣe dé yìí ògo rẹ̀ á tún búyọ ni tí mo mọ̀ dájú rẹ̀ yóò tún búyọ ni ohun tó ṣe tí mo fẹ́ mi ìmọ̀ ẹ́ rí o ohun tó ṣe ni pé gbìyànjú kó lọ bá Dr. Saheed Òṣùpá kó lọ bẹ́ẹ̀ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ṣe lọ bẹ̀ Dr. Saheed Òṣùpá Dr. Saheed Òṣùpá mo fẹ́ ká inú kẹwàá gbé ẹ̀wù abiyamọ wọ̀ bí bàbá abiyamọ tó mú ẹgbà sọ́wọ́ ọ̀tún wọ́n dá fọwọ́ ọ̀tún bọ́mọ wí á fi ọwọ́ òsì fà á mọ́ra ni torí pé Ọlọ́run lo ẹ̀yin náà fún ni Ọlọ́run lò yín fún ni tí pátí mo wá dúpẹ́ lọ́wọ́ yín ẹ fà á mọ́ra ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni tó lógo inú ayé lónìí ògo wa ò ní wọ́ọ̀kù ògo wa ò ní wọ́ mi kọjá ní ológo ọ̀nà tó ń kálukú tó gbé ògo tiẹ̀ gbà iná ló yàtọ̀ síra wọn ẹ dákun torí Ọlọ́run Dr. Saheed Òṣùpá mo really appreciate yín ẹ bá wa fà á mọ́ra Portable Ọlálọ́mí lọ dúpẹ́ lọ́wọ́ Saheed Òṣùpá yóò sì dà kò ní bàjẹ́ sa Olúfúnṣọ́ Adéjàre àdójọba tí ń jẹ́ ògúnbìnrin orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.